sense mo ṣe wá mọ̀ pé làákàyè tí ó ti rún second video tí mo ṣe wá mọ̀ pé làákàyè ti rún pátápátá gbà tó ń ṣe dùá tó ń ṣàdúrà òkè wá sọ ìtumọ̀ àdúrà yẹn fúnra rẹ̀ ìwọ náà gbọ́ àdúrà yẹn bóyá tó ní pé tó máa sọ tó ní tí wọ́n bá sọ Quran kalẹ̀ lórí àpáta máa fọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìwọ gbọ́ tó tókè ṣòro èèyàn bá le tó bá le ju òkè lọ ó máa fẹ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni àdúrà yẹn máa fọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìwọ náà gbọ́ fúnra rẹ̀ òun gbọ́ òun ṣe àdúrà fúnra rẹ̀ orí pé òun tún múra ẹ̀ nígbà tó tún ṣàtúmọ̀ nǹkan tó ń ka ìtumọ̀ yẹn yóò bá wọ́n pe God ó tún pe ṣìgìdì orí pé Allahu Akbar ó ti ní mẹ́ńtà o ayé gbọ́dọ̀ wo brain ẹ̀ dàpá àjọ̀nù ti ń gbá ẹ létí o dàpá àjọ̀nù ti gbá ọ̀bọ̀ ìzì létí o ms àjọ̀nù ti gbá ẹ létí àjọ̀nù ti gbá ẹ létí mo mọ̀ yes ó kọ̀ kúkú wa máa ṣe gángan lókù fún ẹ wọ́n àdúrà tó ń kà wọ́n náà bóyá rí wọ́n àdúrà bóyá dùn ní èdè Yorùbá tututu orí bóyá dùn ó tún wá ń parọ́ nu èdè Yorùbá yẹn nínú nǹkan tó kọ tí mo rí nǹkan tó kọ síbẹ̀ tó tún pè ní sí gidi ó pe God ó tún pè gidigidi ẹranko ni ẹ ẹranko pàṣọkọ òní ẹ pàṣọkọ ss ayé wo ó ti bọ́ sọ́wọ́ ti bọ́ sí mi lọ́wọ́ báyìí nísìnyí orí pé ojú péjẹ máa mú ẹ sọ́wọ́ báyìí sẹ́ ìwọ ó ní lọ máa mú ẹ sọ́wọ́ ìwọ nẹ́tíwọ̀kì máa mú nẹ́tíwọ̀kì ẹ tọ́ pátápátá láì má wọrí no rush yourself èmi àti ẹlájọ wà lórí fíìmù ọmọ ògbóró lèmi èmi ṣẹ̀fì ṣàfà ọmọ ògbóró lèmi èmi ò ṣàfà ṣùgbọ́n mùsùlùmí tó dájú ni mí mùsùlùmí tó strong òun ni mí mùsùlùmí olójú àánú òun lè mí mùsùlùmí confam muslim òun ni mí tó ti yẹ èèyàn lè máa bọ́ lọ́run lórúkọ jẹ́ àtàná bí ẹ kó máa sọkúsọ tó wọ́n sọ ìwọ ms ò ní lọ ms ò ní lọ sẹ́ẹ̀ àní ìwọ ibi máa pa ẹ́ a máa gbọ́ social media ẹ máa fún ẹgbẹ́ social media ìwọ àti gbogbo àwọn ẹmẹ̀wá ẹ gbogbo yín pátápátá ṣèbélè tó wá tó ṣeré kọjá lọ́dọ̀ mi ń jọ sí asẹ́ńsọ̀ ìyàwó yín tó rán wá ẹ̀rí kan tójú ẹ̀rí ó kọ̀ ṣeré kọjá lásán àwọn èmi ò ń ṣàfà àwọn àfà rẹpẹtẹ tó ń ṣàdúrà tó ń ṣe lecture èmi màmá bẹ́ẹ̀ pò technology lè màmá fi bá yín pò gbogbo rọ́tẹ̀ ń pàṣẹ àwọn màmá fọ́ ìròyìn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ wà àdúrà tí wọ́n ṣe àdúrà ńlá ìwọ náà fúnra rẹ̀ náà ló ká wọ́n sọ pé tó bá sọ Quran kalẹ̀ sórí àpáta ò ní lè gbà ó máa fọ́ àpáta yẹn máa fọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni yes orí o tún wá ń pa nínú tútó ń tú rọ yẹn o tún wọ́n kọ God síbi kan o tún sọ pé ṣìgìdì ni bàbá ẹ ní ṣìgìdì kò ń sọ lọ́wọ́ Allah bàbá ẹ tọ́nu ń tọ̀lé tó ń jásí kọ́tà tó ń mọtí kò lè dùn mí fún ẹ̀ náà wọ́n ti ní ẹni tó bá yẹ pé tó bá nírú ẹni kò lè mọ iye ẹni àwọn òbí tó bí ẹ wọ́n lè jẹ́ ni re o wọ́n lè jẹ́ èèyàn gidi ni wọ́n o bẹ̀t fún Yorùbá ló ní pé ilé tí ó bá ti ń tòrò ọmọ àlebẹ̀ ò tí ì dàgbà ìwọ ló wá fẹ́ borúkọ ẹbí rẹ jẹ́ ìwọ ló jẹ́ ká máa tọ́nà sínú ẹbí ẹ̀ báyìí ìwọ fúnra rẹ̀ ló jẹ́ ká máa tọ́nà sínú ẹbí ẹ̀ torí pé ò níran tó bá níran ni ọba tó ṣẹ̀dá ẹ̀ tó ń fún ẹ ní jíjẹ oúnjẹ tó jẹ láàárọ̀ yìí Allah ló pèsè ẹ̀ fún ẹ kò ń ṣe ṣìgìdì kò ń ṣe Ọ̀rúnmìlà kò ń ṣe òòṣà kò ń ṣe Ifá ló pè ṣé wọ́n ṣe Ifá ni ṣé ilé ìdìwò ni ilé ẹ ṣé wọ́n ṣe lédi ta ló tẹ̀ ilé awo ìwọ ṣé wọ́n ṣe aláwo ni tí wọ́n ń sọ̀rọ̀ tí ìwọ tó kọ́ ẹ pé o kàn ń mátàmọ́ tó ń bọ́ sínú eléyìí àwọn mùmú kan tán náà ọmọ Yorùbá àwọn náà wọ́n gbọ́rọ̀ tiẹ̀ sílẹ̀ àkàyè àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn wọn lè ẹ́fà gbọ́rọ̀ tí wọ́n máa wọ̀ pé lè àjọ ní ti gbá etí ẹ̀ ẹgbọ́rọ̀ dìdì ní ẹ wo kọ́ tó kọ́ fúnra rẹ̀ ẹ̀ wò àdúrà táwọn àbá àti àdúrà ńlá Ọlọ́run jẹ́ kádúrà rẹ̀ gbà èmi náà o Ọlọ́run jẹ́ kádúrà rẹ̀ gbà fẹ́mi náà o ẹgbọ́rọ̀ dìdì rẹ̀ ẹgbọ́ bóyá tútùkùtù ẹ kọ́kọ́ gbá àdúrà yẹn náà ẹ bá gbá àdúrà tó kẹtù wá gbọ́ ìtukùtù tó ń tú tọmọ wèrè yìí ń tú o.
Kùránì wo ni wọ́n kà níbi tí Àṣàkẹ́ wà yìí tí àwọn èèyàn dẹ̀ ń ṣe amina amina? Òun ni Quran chapter 59 Suratul Al-Ashr. Wọ́n kà láti verse 21, wọ́n kà á délẹ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká ka àyà Kùránì ní èdè abínibí ká lè gbọ́ nǹkan tí àwọn èèyàn wa tí wọ́n ṣe àmì lé lórí. Ó sọ pé tí ó bá jẹ́ pé a sọ àlùkùránì yìí kalẹ̀ sórí àpáta ni, dájúdájú ó máa rí i tí ó máa wálẹ̀ tí ó máa fọ́ pẹ́tẹpẹ́tẹ fún ìpayà Allahu. Ìwọ̀nyí ni àwọn àkàwé tí à ń fi lélẹ̀ fún àwọn ènìyàn nítorí kí wọ́n lè ronú jinlẹ̀. Òun ni Allahu, kò sí ṣígìdì kan tí a gbọdọ̀ jọ́sìn fún ní ọ̀nà òdodo àyàfi òun. Ó nímọ̀ ìkọ̀kọ̀ àti gbangba. Òun ni aláàánú jùlọ. Òun ni Allahu, kò sí ṣígìdì kan tí a gbọdọ̀ jọ́sìn fún ní ọ̀nà òdodo àyàfi òun, ọba ẹ̀dá, ẹni mímọ́ jùlọ, aláìlábùkù, olùjẹ́rìí òjíṣẹ́ rẹ̀, olùjẹ́rìí ẹ̀dá, alágbára, olùjẹ́rìí nípa atóbi. Mímọ́ ni fún Allahu tayọ ohun tí wọ́n ń fi ṣẹbọ sí. Òun ni Allahu, ẹlẹ́dàá, olùpilẹ̀ ẹ̀dá, olùyàwòrán ẹ̀dá, tirẹ̀ ni àwọn orúkọ tó dára jùlọ. Ohunkóhun tó wà nínú àwọn sánmọ̀ àti ilẹ̀ ń ṣàfọ̀mọ́ fún òun, sì ni alágbára, ọlọ́gbọ́n. Ìtumọ̀ kéwú tí wọ́n ń kà nìyẹn táwọn èèyàn wá dẹ̀ ń ṣe àmì ìtàn lásán, ìtàn Ìjàpá àti Yánríbo, níbi tí Muhammadu kan ti ń ṣe àkàwé bí Allah ṣe rí. Allah ní olùpilẹ̀ ẹ̀dá. Oore tí a bá sọ àlùkùránì kalẹ̀ sórí àpáta ni, àpáta ò bá wálẹ̀ ni kí ó di pẹ́tẹpẹ́tẹ. Irọ́ lásán, òfútù fẹ́tẹ̀ ó fẹ́gè. Ẹ̀yin èèyàn wa, gbogbo kìíní irọ́ lásán. Gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ ń fowó yín ṣòfò ni, àwọn àfáà yìí kàn scam wa ni. Ẹ sọ fún wọn wípé ohunkóhun tí wọ́n bá fẹ́ kà fún yín, ẹ jẹ́ kí wọ́n kà á ní èdè Yorùbá, èdè abínibí, kẹ́ ẹ lè gbọ́ ìtumọ̀ nǹkan tí wọ́n ń kà fún yín. Ẹ̀yin èèyàn wa, èdè lásán ni Lárúbáwá. Here are Quran chapter 59, Surah Al-Hashr, verses 21 to 25 in Arabic with English translation. Quran 59 brought to you in Arabic. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. English. If we had sent down this Quran upon a mountain, you would have seen it humbled and splitting apart from the fear of Allah. And these examples we present to the people, that perhaps they will give thought. Quran 59 verse 28. Arabic. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. English. He is Allah, other than whom there is no deity, knower of the unseen and the witnessed. He is the most compassionate, the most merciful. Quran 59:3. Arabic. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. English. He is Allah, other than whom there is no deity, the sovereign, the pure, the source of peace, the granter of security, the overseer, the mighty, the compeller, the supreme. Glory be to Allah above whatever they associate with him. Quran 59 verse 24. Arabic. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. English. He is Allah, the creator, the originator, the fashioner. To him belong the best names. Whatever is in the heavens and the earth glorifies him, and he is the mighty, the wise.